ẹgbẹ́ tó ń ṣàtìlẹ́yìn fún Tinubu ṣèwọ́de l'Àbújá wọ́n ní kò sáyé ìjọba Fidi-Hẹ. Àwọn ẹgbẹ́ kan tí wọ́n ń pera wọn ní àwọn ọmọ ìlú the natives ti sọ pé gbangba báyìí láwọn wà lẹ́yìn ààrẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti di ààrẹ ilẹ̀ yìí lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún yìí. Lọ́jọ́ ajé Monday ọjọ́ 27 oṣù kẹta ọdún yìí ni wọ́n kóra wọn jọ tí wọ́n sì ṣèwọ́de wọ́ọ́rọ́wọ́ káàkiri ìlú Àbújá tí í ṣe olú ìlú ilẹ̀ wa Nàìjíríà. Kókó ìwọ́de ẹgbẹ́ àwọn ọmọ ìlú ọ̀hún ni pé wọ́n kìlọ̀ fáwọn ẹgbẹ́ alátakò gbogbo pẹ̀lú àwọn olóṣèlú tó díje dupò lábẹ́ ẹgbẹ́ wọn gbogbo pé kí wọ́n yéé fa wàhálà ńlá lẹ́sẹ̀ rárá nípa bí wọ́n ṣe ń sọ pé kí ààrẹ Muhammadu Buhari gbé ìjọba sílẹ̀ fún ìjọba Fidi-Hẹ lẹ́yìn tó bá ti parí ìṣàkóso rẹ̀ tán lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún yìí. Ohun tí wọ́n ń sọ ni pé wọ́n ti dìbò tán nílẹ̀ yìí ẹni tó sì jáwé olúborí ti mọra rẹ̀ báyìí kò tọ̀nà rárá pé kí ẹgbẹ́ kan tàbí olóṣèlú kan wá máa rò pé bóun kò ṣe láǹfààní láti wọlé yẹn kí wọ́n dojú ohun gbogbo bolẹ̀ ló kù. Àwọn ọmọ ìlú ọ̀hún sọ pé àwọn ọlọ́pọlọ pípé kan tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ yìí kò tí ì gbàgbé rárá bí àwọn kan ṣe lo ọwọ́ agbára láti dojú ìbò tó gbé olóògbé MKO Abiola wọlé ní June 12 lọ́dún 1993 àti pé kí wọ́n má ṣe dá a lábàá rárá láti tún gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ lákòókò yìí. Àwọn tí wọ́n ṣèwọ́de káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Àbújá ọ̀hún sọ pé àwọn faramọ́ pé kí alága INEC ọ̀jọ̀gbọ́n Muhammadu Yakubu sì máa bá iṣẹ́ rẹ̀ lọ nítorí pé ó kún ojú òṣùwọ̀n. Nínú ọ̀rọ̀ olórí ẹgbẹ́ náà ọ̀gbẹ́ni Edward Smart ó rọ àwọn alákòóso àjọ àgbáyé gbogbo àtàwọn ọmọ orílẹ̀-èdè yìí pé kí wọ́n dá sí ọ̀rọ̀ náà ní kíákíá kí wọ́n má ṣe jẹ́ kí ètò ìṣèjọba democracy ilẹ̀ wa tún forí ṣánpọ́n láìpẹ́ ọjọ́. Edward ní kò sóhun tó jọ pé wọ́n ń já ẹ̀tọ́ ẹnìkankan gbà rárá ó ṣeéṣe kó jẹ́ pé báwọn olóṣèlú alátakò yẹn ṣe kùnà láti borí nínú ìbò wọn kò ṣiṣẹ́ dáadáa tó ni tàbí pé àwọn aráàlú ni kò nífẹ̀ẹ́ sí ẹgbẹ́ wọn tàbí olóṣèlú tí wọ́n fà kalẹ̀. Àkókò wa rèé láti rí bí orílẹ̀-èdè wa Nàìjíríà yóò ṣe dáadáa níwájú àwọn ọlọ̀tẹ̀ gbogbo. Àkókò wa rèé láti rí pé ìjọba democracy ṣe dáadáa. Àkókò wa rèé láti rí bí ilẹ̀ wa yóò ṣe máa nílọsíwájú sí ní gbogbo ọ̀nà báyìí. À ń fi àsìkò yìí sọ fún gbogbo èèyàn pé gbọ̀ngbọ̀n báyìí la wà lẹ́yìn àṣeyọrí Tinubu àti pé kò sóhun tó jọ pé à ń já ètò ẹnìkankan gbà rárá. Àjọ INEC ṣe dáadáa lásìkò ètò ìdìbò ọdún yìí èyí tó mú kí ẹgbẹ́ NNPP borí nípínlẹ̀ Kaduna tí ẹgbẹ́ PDP pàápàá sì borí ní àwọn ìpínlẹ̀ bíi Pọ̀tá, Enugu, Taraba, Delta, Plateau àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni ọmọ ẹgbẹ́ APC tó díje dupò ọ̀hún nípínlẹ̀ Plateau pàápàá ti kí ẹni tó borí kú oríire báyìí àti pé ẹni tí kò bá tẹ́ lọ́rùn kò gbà kóòtù lọ. Nípa àwọn ẹgbẹ́ kan tí wọ́n ń ṣèwọ́de káàkiri láìpẹ́ yìí tí wọ́n ń sọ pé kí wọ́n gbé ìjọba fún ìjọba Fidi-Hẹ, Smart sọ pé kì í ṣohun tó dáa rárá láti máa béèrè fún irú nǹkan bẹ́ẹ̀ nígbà tí ẹni tí àjọ INEC kéde rẹ̀ wà nílẹ̀. Ní kúkúrú ẹgbẹ́ àwọn ọmọ ìlú the native láwọn kò faramọ́ rárá pé kí ààrẹ Buhari gbéjọba kalẹ̀ fún ìjọba Fidi-Hẹ kankan pàápàá jùlọ nígbà tí àjọ INEC ti kéde rẹ̀ pé Tinubu ló wọlé sípò náà báyìí. Ó wáá rọ àwọn alákòóso àjọ àgbáyé gbogbo láti tètè gbé ìgbésẹ̀ pàtàkì lórí ọ̀rọ̀ tó ń lọ náà kí wọ́n sì paná ogun pẹ̀lú ọ̀tẹ̀ òun ní kíá nítorí pé orílẹ̀-èdè wa Nàìjíríà wà lára àwọn ibùjókòó ìrọ̀rùn wọn nígbà gbogbo kò sì ní dára rárá bí wọ́n bá la ojú wọn sílẹ̀ kí wọ́n jẹ́ kí àwọn ọlọ̀tẹ̀ ba ohun gbogbo jẹ́ pátápátá kó tó di pé wọn yóò gbé ìgbésẹ̀. Ó wáá rọ gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan pátápátá yálà wọn jẹ́ ọmọ ẹgbẹ́ APC tàbí PDP tàbí ẹgbẹ́ yòówù tí ì bá jẹ́ pé kí wọ́n fọwọ́ wọ́nú kí wọ́n sì ṣe sùúrù sóhun gbogbo kí wọ́n sì jẹ́ kó gun omi báyìí nítorí ohun tó lè ṣe gbogbo aráàlú láǹfààní ni. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.